وقل ربه هدني مدي على صدقي وارجني مخرج عن صدقه واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. يا أكرم العالكين الله أعطاكه وفي العالم ناصرا بني مسالي قبل صلى الله عليه وسلم قبل صلى الله عليه وسلم قبل صلى الله عليه وسلم. èyàn máa ń tí ọlọ́run ọba tó torí ẹ̀ dání wọ́n ní bẹ́ẹ̀ ọba máa bi tí ń lọ láyé ọ̀sà máa bi ó ti ń bọ̀. ọpẹ́ fọlọ́run agbára ọlọ́run ọba ni ẹ̀dá fi kójọ bàbá wa kójọ agbára ọlọ́run náà là fi túká bàbá wa túká agbára ọ̀ káká pàdé. Ona kamya mudifira kibla betoy walakin la birakin agbára ọlọ́run la fi túká ń gbà fẹ́ túká lẹ́sìn atúká pẹ̀lú ẹ̀dọ̀ ọlọ́run ọba kú ọlọ́run ọba jáde míì agbára wọ̀ wá káká tún pàdé báyìí lọ́dún bí bá sànú ọlọ́run àwa pàdé náà bá a ṣe máa pàdé lọ́dọọdún ìpàdé tá a wá pàdé lọ́dọọdún yìí àwa ò pé torí kí la fi ń pàdé àpàdé nítorí nǹkan kan torí ìfẹ́ ànábì wa Muhammad ànábì wa Muhammad wáàsí mi yọ̀dà lérí anabi wa Muhammad àti pé kílà anabi sọ fún wa kó tó lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó ní a máa ṣe kí ọlọ́run ọba fi hàn anabi torí wa ká má bàa sọnù. máa lọ látara yìí pé àwọn tí wọn lágbọ̀ọ́yé ọ̀rọ̀ anabi a lè gbọ́ra wáyé ń bi ọ̀rọ̀ anábì bákan náà àbá wa ìbá ọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ìpọ̀rọ̀ lé ọlọ́run ò ṣe é dá sí àfẹnití bá ń bẹnu wọn. ìfẹ́ anábì wa Muhammad a lè gbàgbọ́ yé ń bẹ̀ lọ́dọ̀ àwọn kan gbogbo yìí tà ń ṣe yìí àṣejù ní já sí. ìyá kí wọ́n ń pàtàkì lára anábì tó wọ̀ èèyàn bí wà lòun náà. Muhammadu Basaru Muhammadu Basaru
báṣàrú kálí báṣàrú ó ní Muhammad tá à ń wíwùn bọ̀sọ́rù abara ní bíi tiẹ̀ tó mọ̀ wípé mẹ́sẹ̀ bí ọ náà wọ́n bí a má wà léèsà kàlíbásàrì léèsà kàlíbásàrì ọ yàtọ̀ sẹ́dá bíi tiẹ̀ o sírùn àkíkì àṣàmáwó ó ní sírùn àkíkì sírùn àkíkì ó ní ànábì Muhammad ó lóun gangan ní sírùn àkíkì kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ànábì ní tinú ẹyin ó lọ bá mẹ́yìn dání nìsín ọ̀tọ̀ ló bo èpo ẹ̀ ọba tún bó yìí tán ó tún kàkan bíi funfun báyìí ó kan fọ́nrán báyìí ó tún bó yìí ó tún wá kan funfun àmọ́ àjọba mẹ́yìn jẹ wọ́n gbogbo rẹ̀ wúlò tínú ẹyin tí máa ń pọ́n rẹ́sùrẹ́sù wọ́n lóun gangan ní ẹyin ó ní sírùlẹ̀ àkíkí Ànábì Muhammad yìí àìwá ṣe déédéé àgbọ́yé àwọn èèyàn wá ṣe déédéé látara bá ànábì ṣe tó látara bí ìmọ̀lẹ̀ ànábì ṣe tó látara bọ́lá ọba ti fẹ́ràn ànábì tó ó wá jẹ́ kí àtakò ọ máa wá táwọn kan bá wá ń fẹ́ràn ànábì tí wọ́n ń fò sókè torí ànábì tí wọ́n ń kólé tí wọ́n ń kọ́nà lọ́dọ̀ àwọn míì tí ọ̀gbàgbọ́ yẹn ń wò pé kò tó yìí ẹsẹ̀ láṣejù báyìí tó sì jù bẹ́ẹ̀ lọ àtàrà ẹlòmíì tó ní gbogbo bá a ṣe ń ṣe yìí gùlúwù ni ètò wọn sì ń pè ń gùlúwù nínú èdè kéwù ni pé àṣeboro àṣelé nígbà wọn là ń ṣe gùlúwù nígbà máa gùlúwù ni ká fẹ́ràn ànábì ká máa pẹ́ sálálá wà ní ká máa gbówó òkè onígùlúwù ni kí tó ní àṣejù wa ọlọ́ àṣejù wa ni pé wọ́n ń ṣàfitì pé ìmọ́lẹ̀ ànábì lọ́kọ́kọ́ dé sí mọ́lẹ́gbájú ìmọ́lẹ̀ ànábì àdámà ní pé bẹ́ẹ̀ lànábì ò sì tó àdámà ìgbà tó rọ̀ yí wá tó àpárá lé ẹni ẹmọ yẹ ni àwọn tí wọ́n pilẹ̀ ọ̀rọ̀ yí ara Saudi náà ni o níbi tá à ń kó lọ òun náà ni mọ́kà òun náà ni àwọn náà ni wọ́n fún ọmọ yẹ ànábì tó o ìrànwọ́ tí wọ́n ran àwọn tiwa náà tí wọ́n ń lọ sọ́hùn tí wọ́n ń lọ kẹ́kọ̀ọ́ wálé ní ti ràn wọ́n mo wá rí kan nù tíra àwọn tọkàn kọ tọwakọ gbogbo tí ń wí yìí sínú ẹ arùgbọ́ ẹ̀ máa sọ lọ́rọ̀ lọ́sàn ni ó tún dà kọ́ lẹ́nu àmọ́ ọba ìjọba náà ní gègé òun ló wá bí tíra yìí wá jẹ́ nǹkan tíra yìí pé mi òkúkú Mustapha al-infirot kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ àṣejù ní jẹ́ bẹ́ẹ̀ al-infiratu fi mahabbati sọlá káàsì àṣejù tí wọn ní òsínwó àṣejù tẹ́yìn ní òsínwó inú wọ̀tá fún ànábì làṣejù wa lọ́gbọ̀dọ̀ káàsì àṣẹ ìfẹ́ ànábì ẹ̀ṣẹ̀ fẹ́ tá a máa lè di ẹ̀ wọ́n èyí máa lè di ìfẹ́ ànábì. gbogbo ń tẹ́yà bá ní lèyìn á fi yí ànábì Muhammad nítorí kíni agbègbè wa nù àdísì kẹwàá lọ́dọ̀ jìbìrìlù kí ni wímọ̀ lọ́múmínì kí ni jìbìrìlù ń sọ látàwọn ọlọ́run ọ̀rọ̀ náà wá lọ́dọ̀ jìbìrìlù ọlọ́run ọba ní sọ̀rọ̀ yìí. Jibril wá bá Nabi Muhammad ọlọ́lá ọmọ ní sọ nǹkan pàtàkì kan fún ọ anábì ní kíni onímọ̀gbọ́n ti wí ó ní ìní ọlọ́run sọ lẹ́nu ọ̀rọ̀ ọlọ́run láwọn Jibril pé ẹni ó ń sọ agbóni ọlọ́run ọba mo bá ní mo mú anabi Ibrahim mo mú lọ́ọ̀rì ayò wípé Halil wípé ọ̀rẹ́ ayò mi ní Ibrahima. ìwà mú wọ lọ́ọ̀yà ìdí mo á sì wọ ṣe Habiba nìwọ ìwọ lẹni tí mo lọ́ọ̀fù jù pé kò sí èèyàn kankan tí mo lọ́ọ̀fù láyé tó tó rí ànábì gbogbo àyókù
ọ̀rẹ́ ni wọ́n ìyìn wá dá nkankan ọlọ́run ní sọ̀rọ̀ mi ọlọ́run ní ìdá àlìkan kínní kanú ẹ̀dá tí mo dá àtẹ̀yí tí wọ́n dá tẹ̀ ẹ̀ mọ́ àtẹ̀yí tí ọlọ́run ọba dá tẹ̀ ẹ̀ mọ́ bó ṣe pọ̀ tó nì. ọlọ́run ní kò sí tẹ́mi ọlọ́run dá tọ́lá kan létò rẹ̀ ànábì dépò tí ó wà ní ìjù ọ lọ. aláàtú dúnìyà ọlọ́run ní mo dá ayé báyìí ṣe tó ní mi mo dá wàhálà ha àti gbogbo ohun tí ń bẹ nínú ayé gbogbo àwọn ará ayé pátá bí wọ́n ṣe tó ní. ọlọ́run ní mo dá wọn kí ni kí wọ́n fi máa bírí ànábì ṣe tó ní àti pòwó lóní lọ́dọ̀ èmi ọlọ́run lọ́jọ́ ń dá wọn. ọlọ́ni wàlá ọ̀làkà yá Muhammad tí ọba sólà tìrí ànábì ni má alákìtù dùnìyà kí láǹfààní ayé kí ní ìdá fún ìbá ti dáyé dá ìmọ̀nà fàbádàn alá àdìsíkàn kún imani abada ala habibika khayril kullihim. ọlọ́run ọwọ́ adé ànábì bẹ́ẹ̀ àwọn tí wọ́n wá lágbọ̀ọ́yé tó wọ́n wá rò pa ádámà lọ́lájú ànábì lọ ni wọ́n wá ṣàfihàn nǹkan mẹ́ta sára ànábì ádámà tí wọ́n fi wò kóhun ló fi lọ́lá ju ànábì lọ wọ́n nítorí pé ádámà tá à ń wí ibi ọlọ́run pàtàkì ádámà dé ọ̀pá gbogbo màláìkà láti pé isi dùdú lè ádámà isikọ́ yàrá bùkà màláìkà isi dùdú lè ádámà pàtàkì ilà ìbísà nínú sàjìdì gbogbo bá ádámà bá pàtàkì lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run wà sọ wà màláìkà kí wọ́n lọ forí balẹ̀ fún aha ó di hújà ẹni àwọn Sufi tó wájọ pé ọ̀dọ̀ ànábì là á ti ń sùn ọ̀dọ̀ ànábì là á ti ń jí inú ọlá ànábì là á ti jẹ láti mu àwọn wá kọ́rọ̀ ọ̀hún sí wọn lẹ́nu yìí pé ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀hún kò tó nǹkan kí ni ìdí rẹ̀ tí òjò tó nǹkan sẹ́fọ́lá ń pa màláìkà aláàjẹ ní pẹ́sì jùlọ ádámà bẹ́ẹ̀ bá tóbi tó wá wò pé mo tóbi èyí tó kéré kò tóbi tọ́lọ́hún o àmì èyí tó ké lọ́dọ̀ wá ń bí ìdí bí ọba àbí bí àwọn pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ pọ́n tóbi ọwọ́ ara àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ àwọn tọ́rọ̀ jẹ́ pé ẹ lọ bá mi físìtì lágbádá ó ti sọlá lérí ẹ̀yìn ọlá ló ṣe lé lérí ó ti mọ̀ pé kò tó òun ọkọ̀ òun ju ipò òun ti ju kó wọn lọ kí sílé lọ àmì ẹ̀ sọ pé mo ní ẹ kí inú tẹ́ńtọ̀ òun ló sì dùn inú tọ́lọ̀ ń ṣe fádámọ̀ nù àmọ́ gbà tó kà nábì ọlọ́run ò lè dúró lé òun àtàwọn mọ̀láìkà wọn lọ yí pé nà láhà wọn là yíkàtà òun ní sọ̀rọ̀ àlànàbí yá ayíwá lọ́dí nàhámánú sọ́lọ̀ abẹ́rẹ́ wọ̀ṣẹ́ ìlú lọ. ọlọ́run àtàwọn mọ̀láìkà ni wọ́n dìde ọlọ́run ló ní fúnra mi èmi àtàwọn màláíkà ọlọ́run ní kí ni iṣẹ́ tí a ṣe ń sọ ní alọ́kì ọ̀pọ̀ anábì kọjá kí n rán bí o ṣe rán màláíkà sádámà ìlè rán àyàn sí mo tẹ̀lé wọn lọ ni ọlọ́run ní kò tún wá dúró ń bẹ̀ àìwá lọ́yìn àmàna ọlọ́run ní bí mo ṣe kí ádámà òun tí mo kí anabi Muhammad àtàwọn màláíkà èyí tẹ́lẹ̀ nígbàgbọ́ mi rẹ̀ mùmí nínà sallu alayhi wa sallimu taslima. ọlọ́ni ẹ̀yin náà bá mi fi kíkí ránṣẹ́ sí i. ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n àfa abúlífárì òun wà ní tafsiri àyà yẹn ó ní káàkì ẹ̀ má lọ jìnnà ó ní ìsújùdúlẹ̀ ádámà tọ́lọ̀ ń wíwù táwọn màláíkà sì dìdílẹ̀ kánà tí a forí kan lẹ́yìn náà ó ní kí èso ádámà ló tó bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ ànábì tí wọ́n rí níwájú ádámà báyìí
òun lọ́jọ́ mo forí balẹ̀. ó dé ní àwọn onímọ̀ yóò tún dúró wọ́n lọ́dọ̀ ayé balẹ̀ ìgbà yìí wọlé ó tún kù kan o wà lẹ́mà ha dẹ́mọ̀lẹ́ asùnmá ha kò là pé gbogbo ọmọ ọlọ́run fi má dámọ̀ tí ó sì fi mọ ẹnìkan síwájú rẹ̀ ó fi yun náà lọ lájà nẹ́bì lọ àwọn afa tọ́jú àwọn sufi wọn ní ẹ̀rọ náà lọ́nbẹ̀ wọn náà má yẹ tí kò ánilẹ̀ hawa ẹni huwa ilà wáyú yóò ha anabi ti fi yé wa yí pé mùsùlùmí kùmọ́tì fìlìmọ́ yìí wá tì wa olimitul asma'a kullaha kama adama al-asma'a kullaha. anabi nígbà tẹ́bi ti bẹ́ẹ̀nu omi lọ́gbọ́lọ́gbọ́ àtàwọn àdúmọ̀ àtẹ̀mí lọ́lọ́run ti kọ́ àwa ní gbogbo ìmọ̀ gbogbo nǹkan bó ṣe kọ́ ádámà. èyí ti ń jẹ́ pàtàkì mu ọlọ́run ti fọ́ wa nímọ̀ àwọn ti pẹ́. ádámà dáyé ìwé dáyé tí wọ́n fi parí èyí fóun ó fi hàn pé ádámù ò tún ju ànábì lọ níbẹ̀ yẹn. káwá wo yí pé bí ẹ bá lọ fẹ́ pàtàkì ànábì ìpàtàkì ànábì tá à ń pàtàkì ànábì yìí táwọn kan bá ń fẹnu kú wa yí pé bá a ṣe ń ṣe yóò da àfijọ́ tí wọ́n bá lè rọ́ọ̀dù tọ́lọ̀ náà gbogbo pàtàkì tọ́lọ̀ ń pàtàkì ànábì ju àwọn ànábì yòókù lọ bí ẹ bá lè kó sọ́lọ̀ lẹ́nu yín wàá ka mẹ́wàá fún wọn nínú Al-Qur'ani tọ́lọ̀ ń fi pàtàkì ànábì gbogbo ànábì yòókù lọ ẹ̀ ń bẹ́ẹ̀ nu tíranì. bá a ka fún àwọn àfa àwọn olùwò ń bẹ̀ ọ̀nà mẹ́wàá lọ́wọ́ ọba ló ti gbé wá tó jẹ́ pé ọlọ́run yìí ọba yìí gbé èsègbè wọn ẹ̀kíní bẹ́ẹ̀ àbìlínáyà. àbìlínáyà tù alẹ́tí tó fúrídù alálẹ̀ ọmọ tí a sọ́lá tún alẹ́ ìdúná kẹ́rì mìnàlẹ́ àbíyá. àkọ́kọ́ ìkàyànkú tọ́lọ́ ń kà nẹ́bí kúnnù tí ọ̀kà nẹ́bí kan kú bẹ́ẹ̀ òun ni àkọ́kọ́ àsàlátù yẹn tọ́lọ́ ọba tó ṣe fún ànẹ́bí àti gbogbo tí jẹ́ màláíkà. wàfáàní. ẹlẹ́ẹ̀kejì. tìlíkàlì náyà tù alẹ́tí tó àrímù aṣíwájú aláhùnmáti gbàdáwà fàtìhí. Ànábì wa Muhammad ìkàkùn ẹlẹ́ẹ̀kejì nu tọ́lọ̀ wò sí bẹ́ẹ̀ fún ànábì kan àwọn ànábì tó wá gbẹ́gbẹ́ ànábì tó dé wà lábara báyìí láti rí ànábì Ádámà lọ́dọ̀ Ìsá ọlọ́wọ́ wa sọ fọ́kàn nu wọn pé tí wọ́n bá ti kú ẹ̀ gbọ́dọ̀ sùkú ìyàwó wọn ànábì nìkan lọ́lọ́ sọ bẹ́ẹ̀ fún. wàlá tààlà wàlá àǹtàkìú àṣìwájú mi bá dì í àbàdà ìnádálẹ́ kò kánà ìdálẹ́ àṣìbà. ọlọ́ni gbogbo ìyàwó tó ànábì bá fi ilẹ̀ ẹ̀ gbọ́dọ̀ sùkú ẹ̀ lẹ́gbàá tó bá kú láàrin yín ọlọ́ni kẹlẹ́ sùkú ìyàwó ànábì ó tóbi lọ́dọ̀ ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ dán wò ọlọ́run sọ bẹ́ẹ̀ lédè ànábì kan rí ó di méjì. tìlíkàlì náyà tù. ìnáyà ẹlẹ́ẹ̀kẹta. alẹ́tí tẹ̀jì alùjìbìrì lálẹ́ ìsàlámù ayẹ̀jìrì àlàó alẹ́ amálì yàtà fi sọ́dírì. òun ni pé ìkàkútọ́ lọ ń ká ànábì kúndà ànábì òkú lọ́nu ọlọ́run ọ̀rọ̀ ajíbìrì ìlú sá ànábì kan rí pé lọ bá mi sọ pírẹ́sàn gbáyà rẹ̀ ànábì nìkan ló ní ipe ọlọ́run ajíbìrì ìlú sí pé gbogbo tí ò ní jọ́ ọ̀rọ̀ náà lọ tí wọ́n bá ní wà innaka la'ala khuluqin azim pé wọ́n lọ fún níwà tó lápọ̀nlé gbogbo tí ò ní gbé owó alápọ̀nlé ọlọ́run ti kó kú ọlọ́run ní lọ kó kó nugbàyà rẹ̀ ànábì lọ́rọ̀ ṣe bẹ́ẹ̀ fún pé. alámúnáṣírà lákàsọ́dírà alámúnáṣírà lákàsọ́dírà. ọlọ́run kì í sàwọ́lá fún báyà rẹ̀ wà níbi mọ́ ni èyí tó jẹ́rẹ̀ kẹrin bẹ̀ kọ́. tìlíkàlì ìnáyàtul kúbúrà. àlìyáyàtul kúbúrà tó fi ga jù ìkàkùnà ní tọ́lọ̀ ń kàkùn ànábì kúdà ànábì yòókù lọ tí fi ga jù. alẹ́tí tẹ̀jì alúláwọ̀ ìsìnmáwù sallallahu alayhi wa sallam makiru nàbí ismi ta'ala inda dìkìrì. òun ni pé àárá ànábì ọlọ́run kan tọ́lọ̀ ń fi ókọ rẹ̀ ti sára ókọ ẹ̀ tó ní ẹ̀mú kọ ànábì yẹn fi kó kọ mi ká ní la ilaha illallah Ádámù rasulullah la ilaha illallah Ìsá kò sí àná Muhammad kan lọ́wọ́ sí bẹ́ẹ̀ fún mi tó ní tẹ́ ẹ bá ti dá akọ mi o ẹ sì dá akọ rẹ̀ pé la ilaha illallah Muhammad rasulullah ànábì nìkan ni kò sí ànábì náà mọ́. wàlá tààlà wàrà bàánà lákàdìkìràkà wàrà
gbókò ẹ̀ga tó pé táyọ̀ fìdọ̀ mi bá ti ń dákọ̀ mi wọ́n sì máa dákọ̀ rẹ èyí tó jẹ́ bẹ́ẹ̀ ká. Yakulu shairu al-islami isanubun sabitimi dalika wadamali ilahu isma nabi lazimi mataka labil kamusil muazinu ashadu wasakalahu minni ismi li jilahu wasuli arishima mudu wa hadha muhammadu wasuli arishima mudu wa hadha muhammadu. ìkàkọ́ ọlọ́run tọ́lọ́ ká ànábì kú ju gbogbo ànábì pátá lọ nìyẹn ipe ó fọ́kọ rẹ̀ ó fi tì sára ó kọ ọmọ ọlọ́run ọba pé bẹ́ẹ̀ bá ti pè é níwà èmi jẹ́ Mahmudu nínú àlẹ́ arásí fún ọmọ jẹ́ Muhammadu. Gbogbo ọgbà tí àdáni bá ti sọ pé ashadu an la ilaha illallah bí ọba ti sọ pé ashadu anna Muhammadur Rasulullah kò tí ì pé. Tìrìkàlì náyà tù. Inú kàkọ́ ọlọ́run tó tún ká ànábì kú dá ànábì yóò kú lọ. Tìrìkàlì náyà tù lè fa ikọ́ tù lẹ̀ tí tájìyà ló lè máa là á sáwàjà là á là yẹ́dìrú àwùbí síbi iye sọ́rí ìbálẹ̀ ẹ̀kú ló lè máa là á sáwàjà là yá ayú ànàbí. Inú kàkọ́ ọlọ́run tí ò sí fún ànábì kan aláìmọye àwọn ànábì tó ọgbẹ́ tọ́lọ̀ bá fẹ́ dákọ̀ wọn yìí lákọ̀ mọ́ wọn lórí mi. Aniya Musa. Yaya. Aniya Yaya. Ya Ibrahima. Aniya Ibrahima. Ya Yakuba. Aniya Yakuba. Wa ya Adama. Ya Yusufu. Wa ya Yusufa. Ya Dawuda. Wa ya Adama. Ọgbogbo wọn náà ń fi yá sí ni yá yẹn ìtumọ̀ rẹ̀ Takiru ni ìwọ wá ń bí. Arákùnrin ti lọ ya Musa gbogbo eré nínú àtọ̀fẹ́ ìtúkà aláṣẹ àti ìrìnsà láti wọ́n ti kẹlẹ́ àbí tó máa tẹ̀ ìtúkà ó sì máa tẹ̀ ìtúkà kómìnà sàkiri nà wáyà Àdámà. Ìsìnkún anta wá sójú kàlìjánnáta. Wàá ti kọ́ la ya Isa bùrù Màríàmà. La anta. أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله. يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق. ó ní pé yín gbé yá fún gbogbo wọn yá àwọn ọlọ́run fi ń sọ wọn kalẹ̀ yìí pé ẹ mọ àwọn ara yín pẹ̀lú mi kò wá lo yá fànábì rí. Tó bá fẹ́ pa nábì yóò dà á pè ní àti ẹnu bí kò sọ pé onítìjú mi. Yá ayyuhal-mudaththir yá ayyuhal-mudaththir. Ọlọ́run ọ̀jọ́ wa ni àbálọ́run náà máa ń sẹ́fẹ̀. Ìjọ tá nábì tí dùkú ò tí dé ọlọ́run máa fi nǹkan hàn obìnrin jọkùnrin lọ. Obìnrin kọ́kọ́ máa rí nàìjọ ọkùnrin lọ olùkọ́ bá lọ́rẹ̀ kan ní ìsìn tó lè kó bọ̀ ìyàwó rẹ̀ ó ti mà wọ́n bá ń sọ fún ọmọ àjù kékeré fúnbẹ́ẹ̀mù ẹ̀ bàdẹ̀ kí onífẹ́ rẹ̀ á ní ẹ̀sà sọ̀ra wọ́n ti kú bí ọmọ bá wá ṣe é fún kò á tí ò sí kò ní lè sọ ọmọ kò fura sí kiri sá kí wọ́n ṣe bọ̀rọ̀bọ̀rọ̀ tó sọ́jọ́ rẹ̀. Adé Muhammad sallallahu alaihi wasallam ìdọ́tọ̀ wà nínú gẹ́rù ìrà tí ìmọ̀lẹ̀ kọ́kọ́ yanu tí jìbìrì dùdé ànábì ọmọ tó jẹ́ ọkọ̀ lọlé ni ọwọ́ àlọ́ bá dìjà ní wọ́n ń gbọ̀n pé àdìjẹ́ wá wá gbogbo ọ̀nà àbáyọ pé kí ló dé nígbà gbọ̀n. Sẹ́mìlì dáfìrí. Níbo tún lẹ̀ kejì wọ́n lẹ̀ kẹta ní ìyàwó àdìjẹ́ wá lu ọgbọ́n obìnrin. Òun fẹ́ máa ti ń ṣẹlẹ̀ tó bá pẹ́ máa lé ọlọ́run ni tí ìbá ti ṣètọ́ni òun gẹ̀ẹ́tì ẹ̀ ní ìsìn ọba tó rẹ̀ tí ó wù. Tó bá yẹ pé ìmáàdìlá pé màláìkà ni kò ní dúró bẹ́ẹ̀ tó bá pé ìdáhùn ni yọmọ wò ó. Bó ti tó aṣọ tó wò báyìí dé ara nẹ́gbà rẹ̀ ó ní tí wọ́n lọ jẹ́ àsìkò rẹ̀ ló tó. Ìjọta nẹ́bí wá di pé rìsálà wá dé tọ́lọ̀ wá gbọ́ pàṣẹ fún tọ́wá dà nẹ́bí ọlọ́run ọba tọ́lọ̀ ní máa pàṣẹ máa sọ̀rọ̀
ọlọ́run wá bá a ṣẹ̀fẹ̀ yí pé ayé wa ni mo dá sí i. ọlọ́run rẹ̀ wá bẹ́ẹ̀ sọ pé dasọ̀bù mi ní òní èyí ìdá olóòótọ́ fún ẹni. wá sí ẹ ti ṣẹ́. ibi mo fẹ́ lò ń bẹ́ẹ̀ ọlọ́run ó gbé e lọ́nà ẹ̀fẹ̀ kò pé níyà Muhammad yá yọ mọ̀dá sí i. Ya ayyuhal muzammilu. nígbà tó kọ́ bẹ́ẹ̀ ni tí ó tún gbé wá ó tún ní ayyuhal muzammilu. Ya ayyuhan nabiyyu. nígbà tí ó tún gbé wá kò tún pé Muhammad ó tún ní yá ayyuhan nabiyyu. Ya ayyuhar rasulu balligh ma unzila ilayk. nígbà tí ó tún lọ́wọ́ mi ó tún ní ayyuhar rasul tí ò wúlẹ̀ fún ọba àwọn ànábì yòókù ọ̀nà mẹ́rin ọlọ́run ti dá akọ ànábì náà Al-Qur'ani ó lè ní kọjá mẹ́rẹ̀ẹ̀rin ni ó sì nídìí ọ̀rọ̀ fẹ́ dà lọ́jọ́ lọ́wọ́ ó lò kò wá lò kò á fi yá sí Muhammadu Rasulullah man kana Muhammad wa ma Muhammadun illa rasul. الذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد. ó lè rí mẹ́rin wọn lọ. ọ́fíìsì àpáyé ànábì kódà ń jọ tí a wò yí pé ọlọ́run fẹ́ wò pé ọ̀rẹ́ mi báwo ló ṣe ṣe báyìí ọlọ́run ò lè dájú kọ́. wọ́n náà nẹ́bí jòkó ńjọ kan ń wá ń bá àwọn lọ́lá àwọn olówó ọmọká ànábì wọn bá wọn sọ̀rọ̀ afọ́jú kan wá dé ànábì wọn lọ fún nìkan bẹ́ẹ̀ ni ní disturb wọn lérí tí ànábì bá wọn sọ̀rọ̀ ànábì bá bọ́rọ̀ lọ báwa bá tún bọ́rọ̀ lọ yóò tún ta ànábì sàn kájú ọlọ́run wá wò pé kí ni mo fẹ́ ṣe o ìṣe ọ̀rẹ́ mi wọ́n á wọ́rọ̀ pẹ̀lú sísẹ́mù ó ní àbáṣà ọlọ́run ọ̀dájú kọ́dà rẹ ti ó ní àbáṣà ọlọ́run ni wọ́n kálá wọ́n sì yẹ́yìn padà tání. kò lè wí tó ẹgbẹ́ wà nẹ́bí Musa bẹ̀rẹ̀ gan lọ́rọ̀ ọlọ́run parí yóò sọ fún ọwọ́ lọ́rọ̀ tó bá Musa sọ pé ọ̀rọ̀ ọ̀hún ti tọ́ sí ní pé ànẹ́bí Musa yín tún náà gà ní. àwọn oníyá Musa kí ló fẹ́ ṣe fún ọ. ìní àgbẹ̀tùkà ẹ̀ńdàbí mílíọ̀nù ọ̀tí ìkànnì bí ìfọ̀kùsì máa àtẹ̀yìn ìtùkà àgbà iná ṣàkiri. ìyá Musa ọlọ́run ò fi ohun tó lẹ̀ sọ ìní àṣàfẹ́ túkà lánà sí èsì ọ́ ó ti fọ́n tiẹ̀ kí ló tún náà gà sí àṣàfẹ́ túkà lánà sí bí ìyẹn kọ́ lẹ̀ ẹ̀rọ wá bí ìsàlẹ̀ tí pẹ̀lú lẹ́tà ni mo sọ lẹ́tà wàbí kàlámì mo tún fi àwọn agbára mo fi sọ ọ́ mo sọ̀rọ̀ fáwọn èèyàn. Fọkùsì máa tètùkà wà fún mi náà ṣàkiri. ọlọ́run ní kí mo fún àwọn oníkọ́ ọgbà mú kúmìnà sákìrì náà ò ní dúpẹ́ ní má dúpẹ́ ọ̀rọ̀ tí Musa nù ìjọ tí ó sì wá darí sọ́dọ̀ ànábì Dáúdà ó ní yá Dáúdà. iná jẹ́línà káàlì mọ́tà fìlà àrídì wọ́n kọ́ bẹ́ẹ̀lẹ̀ lábí wọ́n lọ tẹ́tẹ́bílì àwọn afọ́yúdì lákàtẹ́bílì láyé iná yúdì lúnà iná ládìínà yúdì lúnà sẹ́bílì láyé láwọn àṣàbùn ṣẹ̀dí ìdúbí máa nàṣó yá ọmọ ìsà. Alifata fil ardi afonti elo na diso alifa ama fa kun be na nas o ko ti sejo kan da tẹ́lẹ̀ ma dájọ́ ko la mi pẹ̀lú to lo ti ma fi dájọ́ wala tattabil hawa ma tẹ̀lé fẹ́nu ma ko yudillaka an sabilillahi ma ba tẹ̀lé fẹ́nu ko lọ́jọ́ na o sọnù innal ladina yudilluna an sabilillahi lahum azabun shadidun bima nasu yawmal hisab. وإذ قال الله يا عيسى ابن مريم ابن مريم Isa ọmọ ìyá rẹ̀ kí
ló kọlù ọ́. Àǹtà. Ìwọ. Kúlítà. Lọ sọ. Iná sí tàgìsù ní ìwà omi ayé. Níjọ ọ̀dà bá wọn sọ fáwọn ẹ̀kún wà tí ààrẹ lọ́lọ́run wọn mọ́mọ́ mímọ́. Wọ́n lọ sùnmí ànákà. Súnmọ́ ànàkà. Yíṣà ní mọ̀dánà. Sùnmí ànákà máa yẹ kúndùn ní àní àkúlẹ̀ pẹ̀lẹ́ sẹ́lẹ̀ ìbí àkí. Yíṣà nígbà lówó ṣe máa sọ tó wọ̀ lẹ́tọ̀ sí. Nítorí wọn ní pínlẹ̀ òun ṣe fẹ́ sọ wọn lọ́hùn kí ló dé yìí. Nkúntù kúlítù bàbáde àlìmùtà. Kúlítù àbí mo sọ yìí mọ̀ ni tó bá jẹ́ pé mo á o. Bàbáde àlìmùtà. Sàlámù mọ̀bí náà Má fi náà wù sí ọmọ tí bẹ́ẹ̀ nu jìnnà ojú ọ̀kan mi. wàlá àlámù Èmi ni mọ̀bí ìmọ̀ tí bẹ́ẹ̀ nu wáyà rẹ̀ ọlọ́run. ìnáka ń ta Lámùlù alámù wílúùrì. Bọ́lá ń ṣẹṣẹ pẹ̀lú gbogbo aléyọ̀ kọ̀ọ̀kan nu. Àmọ́jọ̀ta náà ti dé. Yáyáyá kò sí ní kíta bàbí kú wá sí. Má gbọ́ o, yáyàyá, ọ̀rọ̀ ní yàyà, ó sì fi tábà, ó sì gẹ̀gẹ̀ báyìí, ó sì fi tábà. Ikú wà bá púpọ̀ lágbára ọ̀gá ìdílé lọ wá pè mí. Ẹkù wẹ́tì, máa túmọ̀ tó fi parí ẹ̀. Wà á tẹ iná olùmọ̀ kó máa sábì yá. Ọlọ́run náà di ẹ̀kọ́ kékeré ló dé bọ́ lálejò. Àlùkùránì ni o. Àmọ́gbà tó kàn rẹ̀ tó kà nábì. Ànábì wá ṣèṣe sí. Tọ́ra á kan lọ́mọ ọ̀bá yìí pé ẹ̀dá mi ni òsì bá mi ìyá sókun náà. Nítorí kó jẹ́ fọ́jú aṣọ ara rẹ̀ òsì bẹ́ẹ̀ àwọn tí wọ́n jòkó tó ọdẹ dẹ̀dẹ̀dẹ̀ yìí lọ́wọ́ ń bá ṣe mítìnì ọlọ́ni kí ni wà àbáṣà. Ọlọ́ni wọn ká dá. Ọlọ́ni àbáṣà wọn kálá tàlọ́ wa kálá wàtáwà ńlá wọ́n sì yẹ ìpadà Àjà àwùlé àmì. nígbà tá a fọ́jú dé wá bá wọn. Àlẹ́ bá ní àbáṣà wàtáwà ńlá àkọ̀wé jọ tí wọn. Ìnáyọ̀ ọlọ́run ìkàkútọ̀ lọ́n ká ìnábi kúrò kápẹ́ká kàtó àtọ́rọ̀ tó fi ààrẹ ìfẹ́ ni. Ìfẹ́ tó ní sì ń ti pọ̀ jù bára lọ́nà bá wọn ló ti jù ní ànábì lórí ti ju ọlọ́run. Yá ayọ́ ànábì yóò lima tuharrimu ma ahallallahu laka. Máa gbọ́. Ebutagi maradati azwajika. Wọ́n lọ́lọ́ ń so ìdí obìnrin kan fànẹ́. Ànábì wa wò ṣe sí àwọn obìnrin bí wọ́n ṣe máa ń ṣe pé wọn ò wẹ́kọ̀ àwọn àyàwó wọn ò wẹ́kọ̀ mẹ́ẹ̀. Ànábì náà bá yà sí. Ànábì wò pé ilé fẹ́ kú náà. Òṣùwọ́n ọlọ́run ká ànábì ọmọ fẹ́. Ọlọ́run á jìbìrì kí ni wàá sí? Wọ́n yára ànábì. Yá ayọ́ ànábì. Sọ pé ó yẹ kọ́ ọmọ bá wí ni. Ọlọ́run ní yára ànábì. Ọlọ́run ní wọ̀ọ́rẹ́ wa. Lima. Adé tó kí ló lè tó yàn. Lima tuharrimu ma ahallallahu laka. Táwọn ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún ọ, o sì wá sí ilé ìwé. Ebutagi maradati azwajika. Orúkọ ń wáyọ̀ ní àwọn ìyàwó rẹ̀. Bá mi kọ̀ sí òun náà náà. Ọlọ́run ló pẹ̀lú ànẹ́bì. Ikọ̀ ẹ̀kọ́ bí inú kò débẹ̀. Wallahu ghafurur Ọlọ́run rahim. wà lẹ́hùn èmi ọlọ́run. Gàfúrú rẹ̀ má rò pé tó kún ọ̀sọ̀ ọ̀bẹ níbi kò bí mi o. Ọkà sọ̀rọ̀. Ọkà kú tó lọ ń tẹ̀ ànẹ́bì fún. Ó sì tún dẹ̀rù sáré ọlọ́run. Tilkal Al-inaya. inayatu asadisa. Inú ìkàkútọ́nà tó wá kà nábì kún tí ó kà nábì kakú bẹ́ẹ̀ wá nílẹ̀ kẹfà tí mo mú wá fún wọn pé èyí tó fi ń ga jù. Allati tad'uhu Allahu ila fawqi sab'i samawati. Wa sallamu sabawunaka bi jami'il anbiya'i sabiqina imama. Òun ni pé kò sáà nábì ọlọ́run kan tọ́lọ̀ ń wá pé ibi wá fi sí tìyín síwájú ká nábì tó dé. Kò sí sẹ́yìn.
ọwọ́ aránṣẹ́ sá ànábì pé ayùn rẹ̀ yún mí Jìbìrìlù lọ bá mi mú wá tó bá sì mú wá kó wá sí Ísírẹ́lì wá lè rájì tó bá wá dé látẹ̀lé ànábì Ádámà bí ọ̀dọ̀ ànábì Ìsá kí gbogbo wọn wá tò lẹ́yìn ẹ̀ kó kírun fún wọn. Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ sọ́dọ̀ àwọn níbẹ̀ yẹn làákà ìtàn wá wà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onífíkíwù nínú sùúrùtù ìmáàmù wọ́n dábàá fẹ́ fi ẹ̀jẹ̀ máa mú wọn á kà kalẹ̀ wọ́n tó bá dògúdà kẹtẹ wá rí ipe gbogbo àwọn tẹ́ fẹ́ fi jẹ ìmáàmù yìí onímọ̀ gbogbo wọn dọ́kítọ́rà ni wọ́n kò sí ìta àlè sọ pé léyìí máa kéwu eléyìí lọ wọ́n ní tó wá kú bẹ́ẹ̀ ni pé ẹ wá wẹ́ni tó bá ti dàgbà lọ́dún yìí níbi àwọn ẹ̀kú lọ ẹ fi ṣe ìmáàmù. Ànábì tó wá lọ líìdì gbogbo àwọn ànábì Ọlọ́run yòókù ní Ísírẹ́lì wà ní ìrájì tó kírun fún wọn sọ àgbọ̀n náà lójú wọn lọ́wọ́ jẹ́ kọ́lọ́run ó ti wájú. Ọlátọ́lọ́ dá ànábì ń kọ́dá ànábì kan rí nínú náà Ọlọ́run ọba ìkàkútọ́ náà ọba tó ka ànábì kún ní. Tilkal inayatul fa'iqa. Èyí tí ń jẹ́ ìnáyà keje ìkàkùn Ọlọ́run tó ka ànábì kún tí ọ̀ka ànábì kan kún bẹ́ẹ̀. Allati taj'alu mu'jizatahu al-kubra al-Qur'anul karim fatiyatan wa mu'jizatu ghayrihi faniya. Òun ra Qur'an gbogbo òwe tó dé ní abánisẹ̀fúra wọ́n ní Ọlọ́run fún Dáúdà àtúrọ̀ òun ló fún Musa Ìnjílì lòun fún Isa gbogbo ẹ̀ ló ti yọ tán àrímá gbogbo ẹ̀ ló ti yọ. Gàgà fún ara rẹ̀ gan kò sẹ́ni tó lè sọ pé báyìí Isa ló wà láyé lónìí mọ́. Àmàlù Qur'an tó lọ sí ra Ànábì wa Muhammad. Sayati libatilu bayni yadayhi. Nínú kàrámà ẹ̀dẹ̀mí ní sọ àbòsí kan ìbàjẹ́ kò sì ní wọnú ẹ̀. Mímẹ́ ni adé ìwọ́nà mi ní kálífì. Kò ní wà wáyé ẹ̀ kò sì ní wà lẹ́yìn ẹ̀. Tẹ́ǹsì ìlú mi ní Akími ní ẹbí. Bí àdúgbò tí wọ́n lọ́dọ̀ Ọlọ́run ọba nù kú orí tó ń bọ̀. Tilkal inayatu. Nínú kàkún Ọlọ́run tó tún kà nábì kújà wọn nábì ó kú lọ. Allati taj'alu mursalan ila nasi ajma'ina. Máa wò ìkàkún ẹ̀kẹ́ ìjọpọ̀ ọ̀hún kò sá ànábì kò sójìṣẹ́ torí ànábì jẹ́ 1,000 ọwọ́ ayọ̀ 330 ni wọ́n gbé wọn jójìṣẹ́ kò wá sójìṣẹ́ kan tọ́lọ̀ wá ránṣẹ́ sí gbogbo ayé èyí tọ́ná sí ìjọ rẹ̀ èyí tọ́ná sí ìlú kan. Waqad arsala ikhwanahu sabiquna ila aqwamin wa buldanin mu'ayyanatin. Ọba ìjọba ti ní yanu. Ibiti bisalami inna arsalna Nuha ila qaumihi. Ani anzir qaumaka min qabli an ya'tiyahum azabun alim. Ọlọ́run ní iná àwọn Ọlọ́run àrísárínà àwọn alára nú àṣẹlùtọ́ èmi mọ́ ọ̀rọ̀ kòkòrò àmọ́ bí mo rán sí. Ila qaumihi. Ìgbà ẹ̀dẹ̀ kan mọ́ rán sí. Bẹ́ẹ̀ bá ti ní mọ́ mi ẹ̀ léwu ẹ̀dá kó mi yìí. Ani anzir qaumaka. Ètí mo wí ni pé máa lọ sọ bábá máa sọ ọ̀rọ̀ mi Ọlọ́run fáwọn àjọ rẹ̀ bá wọn wí kó kìlọ̀ fún wa. Qabli an ya'tiyahum. Àsáàbùdà mi. Ilé àwọn àjọ rẹ̀ ń ṣe ọ̀dà kí ẹlẹ́tọ̀ọ́dún tó dé ọ̀rá sí ìbẹ̀rẹ̀ lọ. Wa rasulan ila bani Israila. Nígbà tó fẹ́ rán Musa tọgbọ́n tọrọ mi Ọlọ́run ni mo rán Musa ní mo rán fẹ́ mo sí lójú Ila bani Israila. Ọlọ́run ni ìrìnà akọjọ́ ọ̀dà àwọn bani Israila bẹ́ẹ̀ bá ti ní mò mí ẹ̀lẹ́ sòjíṣẹ́ tí wọ́n bani Israila wọn rọ sí Ọlọ́run náà bani Israila wọn rọ sí. Amma nabiyuna Nabi. Mustafa. Ìgbà tá nàbì dé Qala ta'ala Ọlọ́run wa sọ ma báyìí pé arsalnaka illa kaffatan linnas. Ọlọ́run ní ìran sílẹ̀ ọ̀rẹ́ òkèlè kùrẹ́sì nìkan mọ́ rọ sí òun. Ti rán sínú kan ò káfátán lẹ́nàásì gbogbo ní ayé mọ́rọ́ sí kò sí ní tí ó gbà sílámù lọ́dọ̀ ànábì kó dẹ̀ ẹ̀rọ kó gbà. Arsalnaka rahmatan lil alamin. Wọ́n ní wọ́n rán
fún gbogbo ayé. arsalnaka illa rahmatan lil alamin. ọlọ́run ní àránṣẹ́ kí ni àrán fún rahmatan lil alamin. ó fi hàn pé ìránṣẹ́ tọ́ra nẹ́bí iṣẹ́ gbogbo ayé lọ́lọ́run àti èèkọ́ náà sí ìjọ rẹ̀ àbọ̀nà sí ìdílé rẹ̀. tilkal inayatu atasi'a allati takhassasahu sallallahu alayhi wa sallam bil maqamil mahmud bayna sa'iril anbiya'i. Maqamul Mahmud kò sí ànábì ọlọ́run tọ́lọ̀ fún síwájú ànábì kò sí ẹnìkan má lẹ́yìn rẹ̀ ànábì nìkan ló fún nípò yẹn spẹ́sà ipe àṣà àyẹ̀wò àṣà karùn-ún òkú anabi kọ̀ọ̀kan wọn wá lọ bá wọn bí wọn bá lọ bá wọn títí ọwọ́ akọ lórí oko ọjọ́ ìpínlẹ̀ àìkẹ́ àmàsì ní ọjọ́ ayé ọjọ́ òun lọ́jọ́ tọ́lọ́wọ́ ọba tí ó gẹ́gùn gbogbo bá a ṣe ṣe bó ṣe wà láyé tá à ń gba rọ́ọ̀fù bẹ́ẹ̀ kọ́lọ́hún òsì ọlọ́run ó sì máa pa àmàláìka pé bẹ́ẹ̀ wọ́n sì máa pé mò ń bẹ àmọ́ wọ́n gbà tàjẹ́ ayé ìdìdì ayé ó kó tàjẹ́ bá ń pè mí ọlọ́run wọ́n wá gbàgbé pè mí ọlọ́run wọ́n fọ́n fúra ń pa mí ọjọ́ kan tọ́nà wá ní nánu ọjọ́ tó dá kọ́lọ́run kò ní wojú ẹnìkan ọmọ ò ní mojú bàbá bàbá ò ní mojú ọmọ ọkọ ò ní wọ́n sọ́nà àdìsí kan wọ́n tó ajọ́ gba ìkìhámà wọ́n ní bá kìhámà sí lágbára tó gbogbo kálukú òhùn ní ọjà bì tí ò ní sí kankan àyíṣà wa ń bẹ àná Muhammad sallallahu alaihi wasallam àyíṣà wa ní ya Rasulullah ó ní àtàwọn obìnrin náà táwọn kòró sì máa wà wọn ànábì ní sọ̀rọ̀ ojú àwọn ọkọjá kẹ́mìkún rẹ̀ nìkan ọkọjá kí ẹnìkan kó rí ẹnìkan tó bá dijọ́ ni tọ́lọ́mù bá ti wá gẹ́gùn ibẹ̀ dé síbẹ̀ rúbẹ̀ lè bọ́ ọmọ mi lọ́wọ́ ní onínì ọlọ́run tó bá ti wá dọjọ́ ọba yóò máa yẹ kùmùrù wal malaikatu saffa la yatakallamuna. illa man yazina lahu rahmanu wa qala sawaba. gbogbo àwọn àṣẹ tí kò ní síbi ayé àsímá ànẹ́bí sì ń bẹ́ẹ̀ bí tó dúró wọ́n wà lọ bá ànẹ́bí ànẹ́bí àdámọ́ wà kó gbogbo wọn lẹ́gbẹ̀ẹ́ sáka lọ wọ́n bá lọ́dọ̀ ànẹ́bí oníkílódé ń bẹ lábẹ́ àlẹ́ àràsì wọ́n ní ètò ọ̀dà bí olúwa wá ṣe wà yìí àmọ́ bí a fẹ́ bá wọ̀ ànẹ́bí ó ní sẹ́mi wá láyà àti lọ fèsì ọlọ́run lónìí ni wọ́n ní wọn náà lára kàkọ́ gbà wálẹ̀ ànẹ́bí wa náà dẹ́ ẹ máa kì í ẹ máa gbé subhanaka ya Allah. subhanaka ya Allah. subhanaka ya Hanan. subhanaka ya Hanan. subhanaka ya Mannan. subhanaka ya Dayyan. subhanaka ya Sultan. mímọ́ ọlọ́run ń gba báńkì kò sẹ́ni wọ́n kì tẹ́lẹ̀ òní wà fìyàn bú bí wọ́n bá ń kì bẹ́ẹ̀
àwọn ọmọ awálẹ̀ díẹ̀ ànábi ọwọ́ ajáde síbẹ̀ sọ pé àṣàkàǹtẹ̀ ń lo òkè lápàlagbà alẹ́ ń bá jẹ́ balẹ̀ tí bá ń bínú ẹni bá jọ ọmọdé pé ànímọ́dé ẹ wọlé ẹ̀fọ́ àjẹ́ báwọn ẹ̀ máa ṣe kí wọlé ẹ wọlé ọba wọlé náà ni ẹni ẹ mẹ́sì bẹ́ẹ̀ máa wò bẹ́ẹ̀ ni ànábi ọwọ́ àdúrà sáà máa wọlé lọ. ẹ sá wọlé ẹ wọlé ẹ sá wọ ẹ̀yọ̀dá wọn fún mi ẹ sá ẹ̀yọ̀dá ẹ wọlé bọ́lá ń bá wa lọ sínú sáàtì ẹ̀ tọ́lọ̀ farabalẹ̀ nusaatu o ti padà sí nusaatu ọlọ́run ti padà sí nusaatu anabila wa kò fẹ́ dájọ́ yàrá ìjọ kìíní pé umati. alamuni alama kọla yàrá mi umati àdéhùn mi náà nìyẹn kọla nàám. sẹ́wọ̀n Ibrahim ọ̀nì sàlámùn ọ̀nì ìkẹ́ ọlọ́run àti gẹ́rẹ́. Alama kọ́lá kó máa bá ta ni ẹni tí ń sọ pé yá ọ́bì òkúmọ́tì wọ́n níbi ànábì fẹ́ kú sallallahu alaihi wasallam wọ́n àgbà lè fọ ayé wa fún ànábì àṣàlùsí o wọ́n níjọ́ fẹ́ kú wọn gbọ́ mọ́ ànábì mọ́ Fatima tọ́jọ́ mọ́ ànábì òun ni wọ́n wá tarí síbẹ̀ pé kó gbé ẹnu sí ànábì létí kó máa gbọ́ kí ni ànábì ń wí tó rò wúlọ̀ jáde má Fatima nígbà tó ń wá gbé tí sí ẹnu ànábì òun wá gbọ́ tí sọ pé ikú lọ o ìjọ mi. tó fi dákẹ́ lò ó ọfọmọsáyé o àmọ́ kọ̀ ọ̀nà tí ọmọ ọfẹ ní sáyé ọ̀nà tí ẹbí yíṣà ọ̀nà tí fún màtí ọlọ́run ìjọ mi o sẹ́dá mọ́ àti ìwé sàlámù kára mọ́ ọ̀rọ̀ ẹ̀yà. Ìyá àgbà yẹ̀rọ máa kọ̀ ọ́. Ìgbọ́ ọlọ́run bá a sì kẹ́sìkẹ̀ fún ta ni ẹgbẹ́ pé tí ń gbé nígbà tí wọ́n dákẹ́ ń dé yẹ́rù ìfúnmátì àwọn àti ọdún tó wọ̀ rẹ̀ wọ́n fẹ́ sún mọ́lẹ̀ mi. Gàmá kó tó lọ́wọ́ ti wí kó ti àbàbà àwọn ẹlẹ́sìnkejì ní Jésù kú fáwọn àwọn ló kú fún Ànábì ló kú fáwa Ànábì ló torí wa kú ó wí títí ẹ̀ ní fi bọ́ sẹ́fẹ̀ mú wá kí bẹ́ẹ̀ pé bísẹ́ wí fọ́lọ̀ ọlọ́run sì ń dá lóhùn lẹ́ẹ̀kan náà pé kí ni wí Ànábì ní làwọn níbi ìyá náà ọlọ́run ni mo ti gbọ́ bọ́ọ̀lá naam sáàmà bọ̀ wálé mo ti gbọ́ sáàmà bọ̀ wálé mo ti gbọ́ tó bá di bí ọ̀nì ọlọ́run wa ni Ànábì àsọ̀rọ̀ pé àdéhùnjọ́ kìíní ummati àwọn ìjọ rẹ tó béèrè fún ọlọ́run ni mo kó wọn wọlé kẹ́ lọ́nùbà tó wá sí báwọn fún mi sálẹ̀dẹ̀ àwọn ìjọ mi mọ́jọ́ di pàṣíà ìjọ Musa ńkọ́ ọlọ́run lọ́la jẹ́ fún ọmọ wọ̀ ìjọ Isa ńkọ́ ìjọ báyìí ńkọ́ ìsìnkú ìjọ nì kò sẹ́ni ọlọ́run fún Ànábì ló fún ìfún Ànábì mu tí ò fún Ànábì kan làkólékún ọlọ́run lára Ànábì dàmú Ànábì yóò kú lọ làfọ́ àfi sọ yí pé tá a bá rẹni tí làákà ìyò tó ti ń wí pé. Insaka nisibatahu malaysa yakilu ila bani adama autini nasaba wasaka mansubu kuzini sana jawaru mikabuli ayakalu kollahu nabiya ba mikabuli ayakalu kollahu nabiya ba. Tabarantí làákà yìí ò gbé tó wá ń fi ìbátan nábì nísìbà rẹ̀ kí wọ́n sọ pé ìrìnà báyìí ni ìwọ́n ń fi ìlàbàní àdàmà àòtí ní iná sábà. ìfi wá ti ìbátan nábì àbíbílà nábì fi ti sọ́nà ọ̀kẹ́ sẹ́bà ọmọ mà níbi àrọ́mọdọ́mọ ádámà náà ni ọ́mí tí ní àbíbẹ̀ ni wọ́n dá níbi
omi rúnrún bí a ṣe dá wa náà ni. Fasaka mansubu kusini. Sùdùkù sí ni. Kana jawaru. ẹtútù ni kìí ṣe pilẹ̀ ó ní káànà já àrùfù pàápàá nàbì Muhammad gangan. Mikabuli ayakalu kọlu nabi yabani. Kabuli ayakalu kọlu nabi yabani. dáwọ́rà nàbì pé ta ni Muhammad ọlọ́run ti dá kótó dá gbogbo àwọn nàbì ọlọ́run ni. ànábì yìí ni tá a gbọdọ̀ mọ rírì ẹ̀ lọ́lọ́run torí ẹ̀ dá wa. ànábì tó wá rí báyìí tọ́lọ̀ ń kà kú jàmá táwa làwọn tá a ní ká ànábì kú. wọ́n ní tó ń fa lélẹ̀ ìlú kọ́ dáàbò kí ló kọ́ máa jó sí. àjò kó jó lájò tá ọlọ́run tó dá gbogbo wa ní pàtàkì yàn kí wàá ń tiwa. káwé sallallahu alaihi wasallam. ànábì lálàá o. bí n padà kí lọ́la. أيدكم الله bí بنصره ìwọ̀ fún ọ lálẹ́ yìí. أيدكم الله بنصره أيدكم الله بنصره Muhammad iná ẹgbà wá bá mi lọ síbi rúyà nábì Muhammad látọ́lá kó tó lọ aláwọn ni kí oníkálukú wa káwádìí mi bá ń fún mọ́ra mú mi nì. kí làá wí. Ikhwani fillahi. ẹ̀yin ẹmọ ya wa ara nẹ́bí nù anẹ́bí tá a wá sọ̀rọ̀ rẹ̀ yìí tó wá sọ ọ́ lẹ̀ alátọ́lá kó tó lọ aláwọ̀ fẹ́ràn fún yín kẹ́ wá di mú lọlé. Dunakun hadithun ani nabi sallallahu alayhi wa sallam mimma ra'ahu fi manamihi. alátọ́lá náà inú tá nẹ́bí yìí lójú náà. Wa ruyal anbiya'i haqqun. aláwọ̀ anẹ́bí ọlọ́run sì ní ọjọ́ tiwa òótọ́ ni. Wala Abdurrahman ibn Samurata. Abdurrahman ibn Samura lọ́wọ́ agbẹ́gbà wá àdìsí yìí lọ́gbà wá. Araja alayna Rasulullahi sallallahu alayhi wa sallam wa nahnu bi sifatin bil madinati. oníjọ́ kan anẹ́bí jáde sí wa àwa wà ní sífàtì Madina àwa ní àṣẹ́bí mítà pèsè ní Madina ó lọ àpèsè bẹ́ẹ̀. Fakala inni ra'aytu al-bariyata ajaba ra'aytu al-bariyata ajaba. ọlọ́ ànábì yẹ màgbà mí wọ́n mọ̀ rí nǹkan tó ṣe mí lé mà lónìí o ànábì wà láwọn fún ẹ pé wọ́n mọ̀ lálẹ́ mà lónìí aláyanu. Ra'aytu rajulan min ummati atahu malakul mauti liyakbinahu. ànábì ni mo rí màláìka kú mo rọ́kùnrin kan mo wá nínú àwọn ìjọ mi lójú oorun mo wá ní Atahu pé malakul mauti. àṣàrà ìlú bí ọ fẹ́ gba ẹ̀mí ẹ̀. Wajahu birrubi walidayhi. ìwọ̀n dàbí sóhun lọ láyé náà ni bó wọ́n ṣe tẹ́ ẹlẹ́ náà ni ó nílẹ̀ kan náà dáadáa tó ṣe sí ìyá àti bàbá dáadáa tó ṣe sáwọn òbí ẹ̀ méjèèjì bá ń sáré bọ̀. Faradda malakal mauti anhu. bó ṣe dé báyìí dé ọjà àgbàdẹ́nu kú níbi ọmọ rẹ báyìí lọ́wọ́ àmúlò lọ mú tọ́gì. ورأيت رجلا من أمتي استغشته الشيطان. anábì ní èyí máa kọ́ tó ṣe mí lé ìmọ̀nù ó ní mo tún lánàá mi ó ní bẹ́ẹ̀ náà mo bá tún ti rọ́ọ̀kan náà wà ní ọmọ mi tó dájú pé Sètánì gba orí ẹ̀ mú báyìí kó máa fà á ya báyìí. وجاءه ذكر الله. ibi títí ń dàbí pé ọwọ́ ètò gba àwọn lẹ́ẹ̀kan náà ní dárúkọ ọlọ́run ọba tí ń dárúkọ ọlọ́run pé láìláìlọ́lá 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 ní sálíbọ̀ àti kìíní òun sálíbọ̀ pé ta ni kéésì èèyàn àti ọkàn jàmbá lọ́wọ́ Sètánì. ورأيت رجلا من أمتي alábìnrin mo bá tún arákùnrin kan ní àwọn ìjọ mi. قد توشته ملائكة العذاب. ó ní màláìkà tí fìyà jẹ èèyàn màláìkà olódùrọ òun bá dé pẹ̀lú ìyà ó fẹ́ fọwọ́ ìyà bá. وجاءته صلاته. ibi títí wo pé kí ni ṣe lẹ́ẹ̀kan náà nínú rẹ̀ dé nínú rẹ̀ dé lẹ́yìn. واستنقذته من Èsì ayé olè fi àbá أيديهم. ìwọ bá jẹ àgbà lọ́wọ́ ẹ̀. ورأيت رجلا من أمتي يليذ عطشا كلما دنا من قوله منيا وتريدا. anábì ni mo bá tún rí kan
kan náà àwọn àjọ mi ògbẹ́ngbẹ́ ni wọ́n fẹ́ máa kó fóló báyìí ògbẹ́ngbẹ́ bó báyìí ti fẹ́ débi tí ó ti mú mi wọ́n lè bó bá ti fẹ́ débi tí ó mú mi omi ó tún tàbí máa yìn onílẹ̀ kan náà. ọjà òsì àwọn Ramadan kọ́ àsìkò àwọn àrùwá. anẹ́bí ni mo bá rà bẹ̀rẹ̀ Ramadan tábà Ramadan bí wọ́n bá fún lómi mo bá rẹ̀ ń gbẹ. wàrà ètò rájò lámì ní ummati. anẹ́bí ni mo tún rẹ́ nìkan nínú àwọn àjọ mi bákan náà. wàrà ètò nàbí nàjùlù sangalkọ nàkàlkà. anẹ́bí ni mo bá rí péjọ gbẹdà kí á màdé gbogbo anẹ́bí ọlọ́run wájú kú nísọ̀rí. كلما دنا إلى خلقة تريد أوامنها. bó bá òun náà wá wò pé nǹkan rẹ̀ wù ọ fẹ́ lọ jòkó tì wọ́n tó bá ti fẹ́ dé àwùjọ eléyìí tòrídà wọ́n lè tó bá ti fẹ́ kó sínú àwọn eléyìí tòrídà tó bá ti fẹ́ kó sí ní tòrídà títí tí wọ́n dààmú dààbò tí ò rí bìkan jòkó. fàjáhù kásìlù mínàlì jànàbàtì bá kásábíyàdì wákè àdàó ìlà jàmbí. anábì nílẹ̀ gánà ní jẹ́nàbà rẹ̀ tí máa ń wẹ̀ ìwé jẹ́nàbà tí máa ń wẹ̀ bá dé àwọn bá délé ilé mọ̀lẹ́ ọlọ́kàn mú ọwọ́ rẹ̀ ní ọba wa fi jòkó sẹ́gbẹ̀ẹ́ mi ànábì ọba jòkó tì mí. ورأيت رجلا من أمتي من بين يديه ظلمة ومن خلفه ظلمة وعن يمينه ظلمة وعن يساره ظلمة ومن فوقه ظلمة ومن تحته ظلمة. Ànábì ni mo bá tún nínú àwọn àjọ mi lójú oorun mọ arákùnrin kan wọ́n á rí pé òkùnkùn bò dàrú àtiwájú ẹ̀ àtẹ̀yìn ẹ̀ àtọ̀tún ẹ̀ àtòsí ẹ̀ àtòkè àtìlẹ̀ rẹ̀ inú òkùnkùn lọ́wọ́ ní wọ́n ń dààmú dààbò ìgbé náà ló ń fẹ́ kó bẹ́ẹ̀. فجاءه هاجه وامرأته واستخرجاه من الظلمة. lẹ́ẹ̀kan náà láàjì rẹ̀ bá dé láàjì tọ̀dọ̀ kúmúra rẹ̀ dé wọ́n bá mú jáde kó. واستخرجاه من الظلمة وأدخله في النور. wọ́n bá mú kó ní òkùnkùn ni wọ́n bá fi sínú mọ́lẹ̀. قال تعالى وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا وخيرا وأعظم أجرا. Ànábì fàdísì yìí kọ́ wa pé bó bá fẹ́ ṣẹ́kù tó fẹ́ láti bọ̀ tán rí múra ṣiṣẹ́ ṣeré fáwọn tó bí ọ kó lè rí ọ̀nà ọlọ́run irun rẹ kíkí máa lọ́rọ̀ ọ̀yàn má fi ṣeré àwẹ̀ rẹ gbígbà máa lọ́rọ̀ ọ̀yàn má fi ṣeré áìdì rẹ lọ máa lọ́rọ̀ ọ̀yàn má fi ṣeré ìwẹ̀ jẹ́nẹ́bà bó ṣe kéré mọ̀ máa wẹ̀ ọ̀dà fàní ẹ̀. Ànábì ka gbogbo dáadáa tá a ti láyé àti kílẹ̀ san dáadáa àsọ̀lẹ̀ Ànábì tó sọ nìyí ìgbésẹ̀ yẹ Ànábì bó ṣe lónìí bọ́lá wọn bá bó ṣe kà Ànábì kún ní tó fi di dáadáa fún wa ká máa mú párúnṣẹ́ gbogbo ọlọ́láyé ilẹ̀ Haúsá Yorùbá là máa ní kankan àwọn ọlá máa ń ṣe mọ̀lúdì ní bẹ́lẹ̀ ìbá ṣe eléyìí ó ṣe bẹ́lẹ̀ ìbá ṣe eléyìí ó ṣe kì í sàfà nìkan nítorí pé ẹni bá ná sílẹ̀ kan bó ti mọ̀ tó bá ná nítorí pé torí ọjọ́ bí Ànábì ló fi náà ẹ̀san rẹ̀ jẹ́ ẹ̀san sàká lọ. ilé kan tí wọ́n bá ti ń dárúkọ Ànábì àyè kan tí wọ́n bá ti dárúkọ Ànábì kò lè parẹ́ gbogbo ọlá tí ń bá ń tọ́jú Ànábì tí ń parúṣẹ́ ọlá rẹ̀ ò lè parun ìrandíran ní ọmọ ìjogún ẹ̀ nítorí bá Ànábì ṣe tó lẹ́yìn gbogbo àwọn tí wọ́n lọ bí sẹ́ Ibrahim ni bí àwọn ènìyàn lọ́wọ́ ni bí Maria Ànábì náà wọ́n fi lọ ọjọ́ máa gbé òkú tó àkọ́dí kàfá ni.
البطاء في فوز واجتنان وغرام ذو البقاء في مفادات اللواء أبطاء في فؤادي في صفاء ونماء أبطاء قد كفاني كل قلب أبطاء قد كفاني آمنوا وتطمئن القلوب بذكر الله ألا بذكر الله تطمئن القلوب ولا محل له ولا تخافت بأبدك بنظرك السبيلا والحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبر تكبيرا قل الله ثم دار في هذه يلعبون الله 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 ẹbí alimọkazọ Tijani bíọ ẹbí alimọkazọ Ibrahim bíọ ọlọmọlẹ abẹ misikinu wọlé abẹ ẹsẹ Adam wọlé abẹ Umaru Faruk wọlé arúgbó pàkátà wọlé abẹ aládàngbà wọlé abẹ asọdá lókè kéré ọlọmọlẹ abẹ sẹkálí àtàlágbà wọlé apá ẹni Ọlọ́run apẹtiwájú rí Ọlọ́run léyìí tí bùkátà wáyà tọ̀tọ̀ síra wọn ìrí Ọlọ́run ọmọ wa orí wa ọmọ ànfẹ́ agbára kò sé ńbẹ fúri Ọlọ́run Ọlọ́run bí ẹ̀bùkátà wa Ọlọ́run bí ẹ̀bùkátà wa Ọlọ́run bí ẹ̀bùkátà wa bí ó ti pàdé Ọlọ́run bí ìyá rẹ̀ bí ó ti yà lọ́tọ̀ọ̀tọ̀ Ọlọ́run bá bí ẹ̀ ẹni tí wọ́wọ́ Ọlọ́run kú lọ́wọ́ ẹni wọ́ máa Ọlọ́run kú lọ́mà ẹni wọ́ máa Ọlọ́run kú lọ́mà gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ yẹ wọ́n láti yọrí àwọn tó ti kọ́ yọrí yẹ wọ́n rí sáré fi dé gbogbo ẹni ẹ̀jẹ̀ gbèsè Ọlọ́run bá fẹ́ ẹni tí ọjẹ́ Ọlọ́run méjì ọjẹ́ gbogbo ẹni tí ń bẹ ní dùbílẹ̀ ẹ̀sẹ̀ Ọlọ́run bí ògbó rẹ̀ gbọ́ ìdílé gbogbo àti ń bẹ láhàmà Ọlọ́run ṣàánú wọn gbogbo àti ń bẹ lẹ́jọ́ Ọlọ́run dàdé wọn lọ́wọ́ kọ́ ọ̀nà wọn ṣe Ọlọ́run bí ẹ̀bùkátà wọn wọ́n láyé tẹ̀lébẹ̀ Muhammad wọ́n láyé ẹni Ọlọ́run wọ́n láwọn àfà gbogbo bíi tó ń kálukú ti wá àtàrà àtòsínì àtàrà àtìnẹ́nu wọn Ọlọ́run bí ẹ̀bùkátà Ọlọ́run tó kálukú ọ̀nà sáyé rẹ̀ àlùbáríkọ́ láyé ẹni Ọlọ́run gbogbo àti bẹ́ẹ̀nu sọ̀rọ̀ Ọlọ́run ṣàánú wọn gbogbo àti àdáwò bábà Ọlọ́run gbé kó fún wọn alájà Gàníyà Ọlọ́run wo olóòrùn ẹni Ọlọ́run mẹ́jọ ọlọ́dẹ́wò máa Ọlọ́run fi ọ̀rọ̀ rẹ fúfú yẹ àlùbáríkọ́ tàbí Muhammad alájà Bilikisu Ọlọ́run bí àbùkátà rẹ̀ fún lọ́mọdé àlùbáríkọ́ olóòrùn ẹni táwà yìí alájà Fadila Ọlọ́run kú lọ́mọ rẹ̀ olóòrùn ẹni táwà yìí alájà ìyàwó àjìdíẹ́ká Rasida Ọlọ́run kú lọ́mọ àlùbáríkọ́ olóòrùn ẹni táwà yìí wọ́n lọ́wọ́ gbọ́ àtàrẹ́bì gbogbo ẹni a máa ń dùn Ọlọ́run ṣàánú wọn gbogbo ẹni ń dùdòrò Ọlọ́run dáwọ́ sọ̀rọ̀ mu wa Ọlọ́run ìtànẹ́bẹ̀ Muhammad Ọlọ́run àpá ẹni rẹ̀ Ọlọ́run àfà Ọlọ́run àfà Ọlọ́run Ibrahim gbogbo àtọ́nà Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run rìn lọ́wọ́ lẹ́yìn ẹnìkálẹ̀ àwọn ọkùnrin ni obìnrin ni Ọlọ́run bí ó gbogbo yìí sọlá tìlúwàtì iná àtọ́ iná sọlá tìlúwàtì.
والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله.